tó wọn níbi náà bá kó afẹ́rú bojú ọ̀gẹ̀dẹ̀ bá kó afọmọ ẹ̀rọ kò bólóyè bá do afọlóyè sílé ayé adúpẹ́ fún wọn káàrọ̀ ẹ̀ jíire Elédùmarè ọba òfin ọdún bó sì gbogbo tàwa lọ rí pé tá a bá lọ ká mọ̀ ṣẹ́kù à ń bẹ ní ààfin kábíyèsí ọba Awo Funfun Òtítọ́ lójúlú Àjàrà kábíyèsí kádó pẹ́ lórí kí bá pẹ́ lẹ́sẹ̀ kí ọkọ̀ ọba kí o mú tó kan lè kése káwọn olórí kí wọ́n pẹ́ láàfin kí ògbó ọ̀dàlẹ̀ ìgbọ̀dún kan làwọ̀ tọrọ ọdún kan làwọ̀ tọrọ ìgbọ̀dún náà lẹ́ lò lórí àpè nígbà ní agbára Elédùmarè ọba gbogbo àwọn kan tẹ́ ń bẹ ní àyíká yín ọlọ́wọ́ Elédùmarè ọba ó dúró tí wọn àwọn èlò ní padà ẹ kú ìdùnnú mú ẹ sì kó àpèrè àṣà àti ìṣe àti àbáláyé nítorí pé Yorùbá sọ pé ọmọdé jogún akó ọmọ àgbẹ̀ jogún ìgbòdo oṣù ọmọ táyà bá bí aya níjọ Yorùbá náà sọ wọn ní bá a bá rí ọmọ kìnìún nínú ìjù ìwà bí ọba kò ní jìnnà sí tápà lè pè ní bàbá òbí ìjà ọmọ afàmùsè ọmọ ṣàkàṣìkì ní tápà ṣẹṣọ ọmọ ẹlẹ́ja púpọ̀ ní kòkò ọmọ abominú àdúgbò ẹbí ògùn láì bá nínú wọn mọ̀dá òkè mẹ̀sùn àgbòfin mọ́lá ògbè tọ́fì ọmọ àbújọ ọ̀nà bí abẹ́ àfihàn ní awà báyìí láti wá bá kábíyèsí ọba Awo Funfun Òtítọ́ lójúlú Àjàrà sọ̀rọ̀ nínú àwọn ògo ìlú tí Olódùmarè ọba tí wọ́n yọ tí wọ́n sì ń gbé ìlú Àjàrà lárugẹ ọ̀kan náà ni a wà ní iwájú wọn yìí láì mọ́ dọ́nà pẹnu orúkọ tèmi ni Àdìyó Rashidi Mr. Olóríkì mo jẹ́ alálẹ̀ ìlú Àjàrà bí ọba ibòmí ìmọ̀dún ni mí ẹlẹ́rìí mọ́sá gbéléṣolú ni mí ọmọ ìwé ìdárúgba Mr. Olóríkì kábíyèsí wọ́n nírú mọ́lẹ̀ wọ́n sì náwó èèyàn lẹ́yìn nítorí pé àwọn Yorùbá ń pè ní egun làbí tàpólì lẹ́yìn àjànàkú wọn kọjá mórí nǹkan fèrè bàbá rẹ̀ ni kaná rẹ̀ ni àná àtijọ́ ẹ̀ta ọ̀la àtijọ́ mẹ́rin àti gbogbo ìmọ̀ ìlú náà ni wọ́n mọ̀ ọmọ yín bẹ́ẹ̀ bá ń rí àwòrán kábíyèsí ọba Awo Funfun Yorùbá bọ̀ wọ́n ní ẹnu oníkàn láti ń gbọ́ mọ́ta lẹ́ẹ̀kan sí iléeṣẹ́ tẹlifíṣàn YouTube tí ń ṣiṣẹ́ káàkiri ilẹ̀ àgbáyé òun náà ni àwa tí a ń pè ní Yorùbá Lágbà olùdásílẹ̀ iléeṣẹ́ òun náà ni bàbá wa Nurudeen Akínṣọlá mọ́tàgbà bàbá ń bẹ nílùú Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí ni wọ́n palẹ̀ mọ́ àti lọ sílùú Amẹ́ríkà láti kí ni o láti lọ bá wọn fi ọ̀rọ̀ jómi toro ọ̀rọ̀ ìlú Amẹ́ríkà bàbá ń pe bàbá wa ní ìlú Nàìjíríà pé ká máa bọ̀ wá sí Amẹ́ríkà àti ìlú London wọ́n ní lókèlókè báyìí náà ni ọwọ́ àfúnnigbé bàbá ẹnu oníkàlà ti ń bọ ọ̀tá. ẹ ṣe àdúrà wa gbà. àṣẹ kábíyèsí. ìlóde ẹlẹ́bìí àdé fún wa. àṣẹ. ẹ̀kọ́ àtótónu wàhálà wọn lè gbé. àṣẹ kábíyèsí. ìdààmú ọ̀nà ìjà sàṣọ. àṣẹ. ẹ̀sìnkú ọdún ẹ̀kú ìlú. mo á gbarí ètò yín báyìí láti kí gbogbo ojú kí wò mí báyìí lédè wòyí ní nílé àsopọ̀ àti àkókò ká wáyé àti etí kí ń gbọ́ wọn wípé ẹ̀kú ọdún ẹ̀kú ìlú àṣeéṣe àwọn ọdún náà jẹ́ fún gbogbo wa báyìí wa ọdún 2024 àlò láyọ̀ àtàlàfíà bàbá lé owó bàbá rí bàbá lé mọ́tò bàbá rí àbálẹ̀ bàbá rí àmọ́ a rí àlàáfíà nínú ọdún náà àṣírí àmì gbogbo ìjọ òní àti níbúrò àìsàn àti lọ́gbẹ̀wọ̀n àti lọ́wọ́lọ́wọ́ ibi bá ti pa wá ibi ẹ̀mí ò pa wá ibi àlàáfíà ò pa wá tó àdúpẹ́ lọ́wọ́ Elédùmarè bá kó náyé kó lọ́run bá kó sì dá wa ní pé à ń parí tó ní ìjẹta báyìí láti wọlé òde mi mẹ́sẹ̀kì ìjọba láfi wọlé báyìí. àṣẹ wa. inú wọ́ọ̀dù àyẹ̀wò kò dé ìwà ṣe àríṣiṣẹ́ 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 gbogbo yìí kálẹ̀ ní bẹ́ẹ̀ fẹ́ ká kí ọ̀tọ̀ wá lọ́wọ́ Elédùmarè wà wọlé adé orí ọ̀tún àwọlé adé orí òsì àwọlé adé orí tèmi náà báyìí bàbá wọn ló mi bẹ̀ sẹ́kìnà tó náà tàyà fi wọ́n báyìí inú wọ́ọ̀dù àyẹ̀wò kò dé ìwà ṣe àríbẹ̀ àṣẹ bẹ́ẹ̀ ẹ kú ọdún ìyá adé fún wa ẹ ṣe. tó kábíyèsí lẹ́ẹ̀kan sí a rí awuyewuye pé ìpalẹ̀mọ́ ọdún 2025 tí ẹ máa ń ṣe gẹ́gẹ́ bá ti ní ọdọọdún náà rórógbó ọdọọdún ní àráwùsá ọdọọdún báyìí náà ní àmọ̀rọ̀mọ̀bì ní orí àtẹ a rí ìpalẹ̀mọ́ pé ìpalẹ̀mọ́ ti wọlé tán lọ́tún àti lósì tí atẹ́gùn ẹ̀sìn fẹ́ káàkiri ìlú àmọ́ la pé gẹ́gẹ́ bí ẹ̀yin àgbàlagbà ní apẹ́lẹ́yìn kálíkì ló kálípẹ́ ní ayé kábíyèsí fún wa ní àlàyé pé ìjọ wo
àti àkókò wo náà ni ọdún náà yóò bẹ̀rẹ̀. À ń fàsìkò yá fi kí kábíyèsí ọba aládé ìmọ́lẹ̀ ìlú àjàrà. Wọ́n ṣe àdúrà fún gbogbo ọmọ ìlú àjàrà nílé lóko lájò káàkiri ibi gbogbo àti fún ìdàgbàsókè ìlú àjàrà, fún ìṣọ̀kan àwọn ọmọ káàárọ̀ ẹ̀jíire. Ọba Ọwọ̀ Funfun, kábíyèsí ọba Ọwọ̀ Funfun wọ́n wá síbẹ̀, olúwo wọn náà wọ́n wá síbẹ̀. Ẹsẹ̀ àwọn ìlú pé wọ́n ṣàdúrà fún gbogbo ẹbí ìlú àjàrà àti gbogbo màjàrà tí ń bẹ ní ẹ̀yìn òde pé lásìkò tí àwọn ọba aládé ìmọ́lẹ̀ ń bẹ ní orí ìtẹ́, ìlú àjàrà yóò ké bí eku, ẹ yóò ké bí ẹyẹ, ọmọ yẹn fún bí ọmọ èèyàn, aboyún òbí wẹ́rẹ́, àmọ́tò wà lábọ́sùn, àrígbà àràjìlò. Kábíyèsí gẹ́gẹ́ bí ètò tí àwọn ọmọ ìyá bàbá kí kábíyèsí ní àti gẹ́gẹ́ bí ètò tí ètò ní ààfin ọba ìlú àjàrà, nítorí pé kábíyèsí ọba lórí gbogbo ìlú àjàrà. Gẹ́gẹ́ bí àárín àwọn ìpalẹ̀mọ́ bíi kárí àwọn ìmúra ẹ̀ṣọ́ eégún méjì mẹ́ta kan láàrin ìlú àjàrà tí ń fẹ́ pọ̀lú pé àwọn ìwé pé ẹ fẹ́ ṣọdún. Ẹ ṣeun olóòtú, àdúrà wọn gbà. Gbogbo yìí kẹ́ wá sọ sílùú àjàrà alálẹ̀ lọ́jọ́ ọba àfàṣẹ. Ọdún náà ní nítorí òótọ́ àfihàn kó báyìí la fi wọlé. Àwọ̀ ìmáyà rí ìdọ̀dọ̀ ká gbàlejò yìí. Aṣọdún bàbá ṣàdúrà sí gbogbo ìlú àjàrà. Kábíyèsí wa ọba aládé ìmọ́lẹ̀ tí gbogbo ìlú àjàrà káàárọ̀ ẹ̀jíire. Bàbá ọ̀pẹ láṣẹ àjẹrà àṣẹ. Ẹ̀yin wọ́n gùn fún wa báyìí. Wọ́n wá jìnnà. Wọ́n gbé adébí kí ẹ̀rọ sí bá wa. Àwa náà ní jábọ̀ lẹ́yìn wọn. Bẹ́ẹ̀ ni pàtàkì ní wíwá mi báyìí àti fẹ́ ṣọdún ìṣẹ̀ṣe kábíyèsí afunfun títọ́jú tìlú àjàrà. Ọdún kọkànlá ta fẹ́ ṣe nítorí ẹ̀fẹ́ kí náà la wà yìí. Ọdún kọkànlá ká ti ṣe ni. Wọ́n ní bọ́mọdé ò bá kú àgbà ní dà. Àwa àtẹ̀tí ìmọ̀pá fẹ́ ju ìláyé wa, àmọ́ pé a máa jáde ká tún bẹ̀rẹ̀ ìṣẹ̀ṣe. Òòṣà bàbá mi, òòṣà ìdílé mi, òòṣà kó àlórí mi, ọdún ẹ̀ ni mò ń ṣe. Kábíyèsí irú òòṣà wo? Eégún Ṣọlá ni mí. Eégún Ṣọlá ògògó òkú lódò ọmọ gbòògbórí ilé ọmọ arákùnrin mi ti ń jíjú àwọn ogun tó gbogbooro lọ́jà tí ó tà. Ni wọ́n gbàdọ̀ fún ni wọ́n ń gbélé egungun ọmọ arówó dasọ fẹ́gun. Má wo gbalẹ̀ ìyàwó mi, má wo gbalẹ̀ ìyàwó mi, wo gbalẹ̀ fínilé ọmọ aláìbàdí ọmọ aláwòké mẹ́sàn-án àgbòfin aláwò gbé tọ́fí ọmọ àwíjọ pọ́nù bí abẹ́rẹ́. Ọmọ ilé egungun ni mí. Eégún Ṣọlá ni mò ń jẹ́. Mo bówò nílé, mo bá gòkò nílé, mo bá àwọn òòṣà Odùduwà nílé, mo bá lára gbó nílé, mo bọ́ ṣùṣẹ̀lẹ̀ ṣọlọ́yà nílé, mo bọ́ Ṣàngó níbo òjé nílé, mo bọ́ ṣùlá àwòyà ọkọ̀ bá kíjà tó pa nílé, mo gbógun lákàyò ṣìnà kágbó ọlọ́mọdé ẹni fún gbà nílé. Wọ́n ní gbogbo òòṣà kó bá ń bọ̀ ó yẹ ká ṣọdún ẹ̀. Gbogbo oníṣẹ́ ayé ó gbọ́dọ̀ lọ́dún kí n ṣe. Gbogbo ẹ̀kọ́ bá ń ṣe nílé ayé yìí wà ṣọdún ẹ̀. Ọdún ìṣẹ̀ṣe mi, àwọn òrìṣà kí mo bá nílé kí ó jọ mí kí mo jọ, èyí kí bàbá filẹ̀, èyí kí ìyá filẹ̀, èyí káwọn bí filẹ̀. Ọdún ẹ̀ ni mo ń ṣe ní ọdún janvier. Ọmọ janvier bíbí ni mí. Èmi wọ́n ti bí èmi kí president Soglo ló tó wá sọ ọdún ìṣẹ̀ṣe Benin sínú janvier. Ó wá papọ̀ mọ́ ọdún ìbí mi. Mo ti á jẹ́ ni kí wọ́n bí sínú òrìṣà kí tó wá di pé èmi ni àpèrè ó kàn kí wọ́n á jókòó lórí àpèrè náà. Tó mo sì wà lẹ́yìn àpèrè náà nísìnyí ọdún kọkànlá là ń bá lọ yìí báyìí. Tó ọdún là fẹ́ ṣe léni. Ó ti súnmọ́ ọdún, ti súnmọ́ àná súnmọ́ ọdún nílé àjẹká ọdún ṣe. Àṣẹ wa. Gbogbo ẹ̀yin kẹ́ wà àdúrà wọ́n gbà. Àwa kẹ́ fẹ́ abá àdúrà tàwa náà wọ́n gbà. Aṣọdún náà láyọ̀ àtàlàfíà. Gbogbo àwọn olóògbé ní ayé, gbogbo àwọn aláwo láyé àdúrà yóò gbà o. Àjọṣe pẹ́pẹ́pẹ́ pẹ̀lú ìṣàwó. Gbogbo àwọn olórìṣà ní lóko látẹ̀yòdì látẹ̀yòsà látẹ̀yòdì. Gbogbo bíkíbi kẹ́ bá wà, èmi kí yín ní pé ẹ kú ọdún, ẹ kú yèdún, ẹ kú ọdún ìṣẹ̀ṣe ọba funfun títọ́jú tìlú àjàrà. Èmi ni Gáúzù gbogbo ọba oníṣẹ̀ṣe àgbáyé. Gáúzù èmi náà ló ń jẹ́ bẹ́ẹ̀ fún nínú ìṣẹ̀ṣe. À ń ṣe títí dọdún ìbáyìí láti ìṣe ìdájọ́ àgbáyé náà. Ìṣẹ̀ṣe náà gbé wa. A ti múra ṣẹ̀ṣe o. 9 janvier ló fẹ́ bẹ̀rẹ̀. 9 janvier yẹn ni gbogbo àwọn láwoláwo láti Nàìjíríà, gbogbo Nàìjíríà, Ìpókíà ni
Ifọ̀ ni Gbàdágìrì ni Àgọ́ṣàṣà ni Ìdírókò ni Adó-Odò ni Owódé ni gbogbo àwọn aláwọ̀ wà níbẹ̀ wọ́n máa wá sílùú Àjàrà ní ọdún yìí láti wá rìnrìn àwo tí wọ́n ní bó ní Ṣàngó bá lọ sóde agbóhùn ṣẹrẹ bó lóhùn Ṣàngó bá lọ sóde agbóhùn jà bí àwọn Ọba Òṣùgbó bá lọ sóde àwò là ń fà Àjàrà àwọn olúwawo wọ́n fà wò nílùú Àjàrà wọ́n fi lékú lọ wọ́n láwùn lọ wọ́n lé òfò lọ wọ́n rìn bó lówó bó nọ́lá bó ní mọ́tò bó kọ́lé bó bá jáwó wàá rìn lẹ́sẹ̀ àmì lọ́wọ́ wọ́ kankan pè ní àwo àfi nínú Àjàrà àtàmọ́lẹ̀ ìdùnnú sí ìlú Àjàrà ní ọdún 2025 débi fẹ́fẹ́k ẹgbẹ́ àwo alẹ́ ìmọ́lẹ̀ alẹ́ òkùnkùn lọ nílùú Àjàrà àwọn ni kò fẹ́ wá bẹ́ẹ̀ ṣe ṣe nílùú wọn kò fi yìn wọ́n gbogbo àpapọ̀ àṣì nílùú Àjàrà ní ọdún ìbáyìí ní 9 janvier 2025 ó bá dalẹ̀ àwọ̀ ìmọ̀lẹ̀ àbáláyé bàbá àwọ̀ ìmọ̀lẹ̀ àbáláyé ń jẹ́ májúmọ́ gbogbo ẹni kọ́ bá jẹ́ ọmọ kwayé ọmọ ọlọ́jọ́ ọmọ ohun gbogbo ṣẹ̀gẹ̀ṣẹ̀gẹ̀ gbogbo gbomi ìmọ̀lẹ̀ fìlọ́lé ìyẹn la fi wo ara wa sọ bí ọmọ kwayé kankan bá ṣe omi yẹn ó dọdún kankan tó rí àfiṣe kankan fẹ́ ṣe èyí ni àgbéyà kan tí ayé kì í gbé bó bá di 10 alọ́pàdé eégún tuntun ọdọọdún ní kábíyèsí àfùfún Hamidu ọmọ Lábọ̀dé àmọ́ pàdé eégún ó lè jẹ ọkùnrin jẹ méjì tuntun agbèwọlé bàbá mi nǹkan bí aago 10 títí di aago 12 àwọn eléégún ní jáde wọ́n lọ pàdé eégún wọ́n gbógun wọlé ó bá di kábí aago 2 ọ̀sán òrìṣà Ọ̀ṣun Ọbàtálá Oòduà Iyemọja Aláràgbó Ajé gbogbo òjà kó bá wà Ògún Ṣàngó Èṣù gbogbo àlọ sódò àlọ ṣàdúà nídi odò Ọ̀sà tìlú Àjàrà nítorí pé kò sí òòṣà kan nílé ayé kò sẹ́ni kan nílé ayé kí ó jí kí ò ní mú mi wọ́n ní omi làbò wẹ̀ omi làbò mú kò sẹ́ni kan kó àlàyé orí omi láyé wà bẹ́ẹ̀ ni orí omi láyé wà a máa lọ ṣàdúà nítorí gbogbo ẹni tí bá mú mi nílùú Àjàrà kó bí wọ́n pa wọn lórí àṣẹwà àníyàn àbùkù àṣẹwà ogun ìdààmú ogun òfò kò ní jẹ́ta ní Àjàrà wọ́n ní omi ò nápò omi ò lẹ́sẹ̀ omi wọ́ yànrìn kó gbogbo ìṣòro lé ayé wa kárí lọ́dún tèmi fẹ́ káàdì báyìí omi ó bá wọ̀ kó ní bí àṣẹwà ó sì jẹ́ nìyẹn bàbá lọ sí odò àbádé àwọn olùkọ́ bọ̀rí wọ́n bọ̀rí èmi gan máa bọ̀rí ní 10 janvier ní alẹ́ àṣefàájì dilẹ̀ mọ́ wọ́n bá di 11 àdìfà odò láàárọ̀ kùtùkùtù ní kàmí aago 10 àwọn eégún gbogbo olórìṣà kó bá ráyè fi wá nígbà pé ọ̀pọ̀lọpọ̀ olórìṣà àpè gúnupó àpè gẹ̀rẹ̀dẹ́ àpè àwọn sàgbétọ́ àpè àwọn oníkàlétà gbogbo àwọn olórìṣà gbogbo ká mọ̀ ká pè èyí kó bá ráyè àwọn nìkan kọ́ là ń ṣe àpòlẹ́ ayé ká ń ṣe ẹlòmíì tí lè pè wọn kí wọn ráyè títà wá lọ́dún ibà wọn lè ráyè wá lọ́dún mi gbogbo wọn náà pọ̀ gbogbo àwọn tó wà pé àwọn náà ti rìn láàárọ̀ náà gbogbo olú Àjàrà wọn fi ṣe carnival gẹ́gẹ́ báwọn ìlú ṣe sọ wọ́n ṣe wọ́de òrìṣà nílùú Àjàrà wọ́n bá dé àwọn lọ sójú àgbo àwọn ní kí ẹ̀yẹ yẹ àfọ̀n lẹ́yẹ àwọn ní kó yẹyẹ àfọ̀n lóye lẹ́yìn ìgbà ajẹ jíjẹ ajẹ mímu àbọ̀ sójú àgbo àwọn àjò ìyẹn jẹ́ 11 janvier wọ́n bá di 12 janvier èyí jẹ́ 12 janvier jẹ́ dimanche àwọn eléégún àwọn wàá pa agbo eégún àwọn eléégún pàgbó eégún jó eégún aké eégún òkú gbogbo wọn pàdé ní 12 janvier jẹ́ dimanche wọn pàgbó wọn jó ọba di fàájì eégún wa ọba di 13 èyí jẹ́ nìdí ìgbẹ̀yìn la fẹ́ bẹ̀ sí máa bọ àwọn òrìṣà nìdí ẹjọ́ ọjọ́ ajé abo ajé abo ohun òrìṣà kó bá wà nílẹ̀ nínú díẹ̀ títí lẹ́ ọmọ àti fàájì yẹn ọba di màádì ó jẹ́ 14 àwọn ògún wọn lè jí lọ sí gbogbo ní àárọ̀ gbogbo ẹranko kí wọ́n bá rí àárọ̀ yẹn wọ́n pa wọ́n gbé wá fún kábíyèsí ọ̀hún funfun nílé àwọn àyà ọmọ dúrókè wọn ọmọ dẹ̀tù sílẹ̀ ìgbà yẹn abọ̀gù afẹ́bọ̀gù afẹ́pà ọgbà owó ṣàkàfẹ́ṣẹ́ abájí ọba dalẹ̀ ìjọba ọlù àkókò
àwọn owó ló jáde àgbà àdúgbò òun ló wà fàyè tó gbó owó la fẹ́ fi parí ọdún ká fẹ́ ṣe ní ọdún ìwà yìí láti kẹ́bí aago 2 àti di aago 5 àṣùbà àwọn àgbà wọn wà wọn ṣe fàájì àlékú lọ àlàmú lọ àlòfù lọ kí eré gbogbo kò fi lè wọlé àjàlá ọmọdé àtàgbà àtẹni kó bá ṣe àtẹni kó bá ṣe kí ìlú wa kó tòwò kó tó bá kó tó ṣẹ ìgbóyè ọdún náà ṣe fẹ́ wà ní ọdún tó ní ìfẹ́ kìíní ẹ̀ṣẹ̀ òṣèjẹ́ ni. tó fún gbogbo ẹ̀yin ojú tí ń wò wá lẹ́ẹ̀kan sí ìlú àjàrà la wà lọ́dọ̀ kábíyèsí ọba wo funfun òtítọ́ lójú ìlú àjàrà ibẹ̀ la gbé ń dábí ẹdun tí a sì ń rọ̀ bí òwe kábíyèsí ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn àrà oríire tí a fẹ́ gbé kalẹ̀ nílùú àjàrà mo kí gbogbo ọmọ àjàrà nílé lóko lájò káàkiri gbogbo pàtàkì jùlọ yìí tẹ́ ẹ ralẹ̀ sílùú àjàrà àbẹ́yìn tí wà lágbègbè àjàrà àbúrọ̀kú ni aṣọpa ni àjàṣẹ́ ni mèrèjì ọ̀dún kódà yìí tẹ́ bẹ́ẹ̀ nílùú ìjòfìgàn pẹ̀lú nítorí pé wọ́n ní bá a bá fín èéfín lé ara ló sì lò ara ló fi ara kó àdúrà tí kábíyèsí àti ìpalẹ̀mọ́ wọn fún àjọ̀dún tí ń bọ̀ náà òun náà ni ẹ ti gbọ́ ní ẹnu bàbá wọ́n ní pẹ̀lú ògbólóhùn nígbà tá a bá parí gbogbo ètò bó ṣe wọ́n ní orò òkòkò lọ yóò kó àrùn lọ yóò kó gbogbo òfò lọ ẹ̀dá kúrò tẹ̀lé sọ pé kí orò wá gbé tẹlifíṣàn lé yàrá kí orò wá gbé adìyẹ tó yẹ pé ìkúra ní kí orò wá kó lọ gbogbo èèyàn ọmọ olóró ẹ̀dá kan wọ́n fi ṣèbínú bẹ́ẹ̀ ni àwọn àgbàlagbà ni wọ́n mọ nǹkan nítorí pé òrìṣà ńlá lóró kí n palẹ̀ máa burúkú ní ara ẹ̀ ní Elédùmarè ọba ni àfikí bàbá tágbàlẹ̀ ìgbé òbí ìjà ọmọ afámusẹ̀lù ọmọ ṣàkàṣí kí ni tápà ṣẹ̀ṣọ́ ọmọ ẹlẹ́jà púpọ̀ ní kòkó ọmọ ewé òkèwé ọmọ egbòkegbò ọmọ abóminú àdúwẹ̀ bí ogun ọmọ àfàbẹ́rẹ́ gúnyẹ́ nítorí ìkàmọ́ba àfọlódìjẹ́ ọmọ òfomi ẹ̀ bá somi wẹ̀ tapalẹ̀ ń gbé mọ̀lúgọ́dọ́ láìpàdé ọmọ aláòkè mẹ́sùn agbófin aláògbé tọ́fí ọmọ àwíjọ pọ́nù bí adé ọmọ òdúdú ogójì ní mẹ́sùn òwúdúdú ogójì ní papò lé làmúdásọ fájá làmúdásọ fẹ́ràn ajámútì àwọn làgbòrò lọ ògógó kúlódó ọmọ kó gbórí ilé ọmọ ará kan méjì ń jíjú àwò omi kú ní bàbá ẹ̀yìn mú lọ́jọ́ sí ni wọ́n ṣe gbòkú ògógó kùsùsù lóṣù kalẹ̀ mọ̀nàrí nǹkan tí wọ́n kọ́ fọ́bà wo funfun gbàdé wọlé o ṣé kí n lọ àbí kí n dúró gbé ìyá wọn fẹlẹ́kùn òjàre fẹlẹ́kùn bọ́dún bàdé máa kọ́ ìgbàdá ní fẹlẹ́kùn bọ́dún bàdé máa kọ́ èrò lẹ́yìn fẹlẹ́kùn ìyá tó bí gèmfèrí ló bí lè mọ́ mu ìyá tó bí gèmfèrí ló bí dàdá ni ọ̀rọ̀ yìí ó dàríwó gẹ́gẹ́ ń tẹ́lẹ̀gùn. tó mú fásitì yìí fi kí ọ̀gá mi lẹ́ẹ̀kan sí pé kí wọ́n kú ìpalẹ̀mọ́ ìrìn àjò Amẹ́ríkà tí ń bọ̀ ní ọ̀nà bàbá wa Alhaji Nurudeen Akínsọ́lá Mẹ́tàgbà balẹ̀ nílùú Ìbàdàn tí wọ́n sì pé wọ́n nílùú Amẹ́ríkà àti ìlú London pé ààyè wọn ti ń bẹ ní ilẹ̀ Ọlọ́run Olódùmarè ọba kí ó bá wa ṣe ìpalẹ̀mọ́ ọ̀hún ní ìrọ̀rùn àwa náà ń bẹ ní orílẹ̀-èdè Benin ìbẹ̀làgbẹ́ndàbí ẹ̀dùn tí a sì ń rọ̀ bí òwe gbogbo ọmọ káàrọ̀ ẹ̀ jí gbogbo ọmọ ìlú àjàrà ẹ kú ìpalẹ̀mọ́ ọdún ọba Awo Funfun ìṣẹ̀ṣe tí wọ́n máa ń ṣe ní ọdọọdún ọdún yìí ni ọdún ọlọ́kọ̀ọ̀kànlá kí Elédùmarè ọba kí ó jẹ́ kí ọdún kí ó yàgò mo ń fàsìkò fi kí gbogbo ẹ̀ tí ẹ wà ní ẹgbẹ́ bàbá tí ẹ jẹ́ amúgbá lẹ́gbẹ̀ẹ́ kábíyèsí ọba Awo Funfun títí lójú pé ṣáájú ijọ́ náà lẹ́yìn ijọ́ náà kátùpọ̀ náà tó inú ìfọ̀kànbalẹ̀ àlàáfíà kò ń gẹ̀ẹ́rẹ́ egun líle ara líle ìfọ̀kànbalẹ̀ àrísìkí ìdààmú kò ní bá ẹnì kọ̀ọ̀kan wa gbogbo ẹ̀yin mọ́rí wo bàbá ara ó le egun ó le ìfọ̀kànbalẹ̀ ó bá yìí ìdààmú ní balẹ̀ yín o ní agbára Elédùmarè ọba àmọ̀ yín bá ó dìgbà.